ودوما فلا عاتب لمن لا يهيننا لئن أمكن التأويل رملي المكوالين ولم يجب للتحميد من هو ربنا وصل وسلم للنبي محمد بشير نذير الأول الصلاة سلام عليكم يا مديري ورحمة تتابع البركات من عند ربنا سلام عليكم يا مديري ورحمة تتابع البركات من عند ربنا نكيب لأشراب ولايتنا عشوق وجيرانها يا ربنا كله حسنا وكم جائل من علمي صار عالما وكم كافر من والي صار مؤمنا وكم صالح من نزله صار صالحا وكم ناشر من ختمه صار زاهدا فكامل في العينين لا يشبه الكهل وقد خصه الرحمن علما وعرفانا أيا بالأجيون فقوموا لجذوة تجفف ريكا في فضل العرزونا فكيف بصير بالكتاب يخاطب وبسنة خير البريات ينقينا وما أبى شيخي بالعداوة ربنا فاقبك في بحري الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم كل مرء آمين أدبني الله الحمد لله أن النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́lọ́run ní gbogbo ọgbà ọlọ́mọṣàbà àgbàlagbà wa Muhammad sallallahu alayhi wa sallam àlùbáríkà tó pọ̀ ní gbogbo ọgbà ọlọ́mọṣàbà wa Muhammad sallallahu alayhi wa sallam orí ojoojúmọ́ ọlọ́mọṣàbà wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́kí ọlọ́lá ti tàlẹ́bì. mo máa ń ṣàdúrà kan púpọ̀ للأمهات والآباء الأبرار يا شتان يشتبهان nǹkan méjì tó jọra wọn láwọn àdúrà yẹn láwọn àdúrà الأول أو الأولى
mafuzna bùtánìyà kọ́lọ̀mbá ní kí ẹ̀dá ọlọ́run orí èrè jẹ níbi kan kò dájú pé yóò rèrè jẹ níbi kejì ẹ bá ṣe dáadáa sí ìyá ẹ̀ tí ò sì ti bàbá olùdérè ẹ bá ṣe dáadáa sí bàbá ẹ̀ ọwọ́ àṣẹ ìyá ẹ̀ kò lè jèrè àlùjànnatu tahta aqdamil ummahat kò láti yóò sí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ud'uhum li aba'ihim huwa aqsatu inda Allah bọ́lá bá yìí sí àlọ́bìnrin àlùjànnà ọmọ yóò jí ìbàjẹ́ tó bá ti ní ìyá àlùjànnà rẹ̀ wà ní ìgbésẹ̀ ìyá ẹ̀ ibẹ̀ ni yóò ti mú bọ́ọ̀ ni yóò ṣe mú yóò náà lọ́wọ́ tó mú yóò bẹ̀rẹ̀ ni ìyẹn ní ìkáyà pé dandan agbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún ìyá wa. yóò bá mú nǹkan ilẹ̀. yóò mú nǹkan bẹ́ẹ̀. ní ètò túmọ̀ sí pé ti ń bẹ ní Islam ni pé lẹ́wọ̀n káyọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ra wọ̀rọ̀dọ́ra yorùbá yóò tẹ́lẹ̀ à. tọ́ba náà jẹ́ sí wípé afẹ́ ìwòlẹ́gbẹ́ kan ni báyìí náà sọ pé àlùjànnà wa wọ́n wà ní gìgísẹ̀ ìyá wa tí wọ́n gbẹ́sẹ̀ lé tí wọ́n bá gbẹ́sẹ̀ kó méjì ọ̀sán ìdè náà kan. táwa fẹ́ wò pé bóògùn ìyá ṣe wá jẹ́ sọ́mọ ẹ̀. àwọn ìyá wa ń jẹun táwọn kọ̀ọ̀kan ṣẹ́kù ní ìsìn ọkọ tó fẹ́ wọn wọ́n pè é lọ́kọ. ọmọ wọn tí wọ́n bí wọ́n tún pè lọ́kọ kìlọ̀ lóbìnrin wọ́n kì wọ́n pẹ́ wọ́n lọ kálẹ̀ ọkọ̀ mi lóbìnrin. Yòrò mọ̀ pé àwọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ولو كان يوم طلق المحيا عن ذلك أخذتها المخاض. Abúlé ni wọ́n ṣe púpọ̀. Bẹ́ẹ̀ tí wọ́n bá kí Ọlọ́run kí ànábì dáadáa, àwọn aṣàdúrà báwọn tó bí wa. Wọ́n ní kejì, òun náà ni bàbá. Tókùn á lè sọ pé òde òòrùn ní ọba ìyẹn. Ẹ̀kọ́ ò lè burú. Wọ́n bá ń kí wá kì lọ́nà míì ni wọ́n mọ̀ kì àmọ́lẹ̀ ìyá wa. Wọ́n sábà máa kíyàn mọ́lẹ̀ bàbá ẹ̀. Wọ́n á lè lọ́wọ́ sí bẹ́ẹ̀. Tí kì í bá ṣe tóbi tí ọba ti sáàyè. Sígbà bàbá fi ọwọ́ lẹ̀ pé bá mi sọ̀rọ̀ ìlú ọkọ ìyàwó mi. Ọ̀sáàyè kò sí àǹfààní ó lè lọ sọ̀rọ̀ ọkọ ní Islam. Àwọn ọmọ náà ayé yìí lọ́rọ̀ yà. Wọ́n á súnmọ́. Obìnrin ò lè lágbára. Àwọn bàbá wa ń jẹ́ Yorùbá wa ní kó fi ìkúùkù ṣe kíní kan. Wọ́n ní kò kò ní ó pa yára yẹ. بتشخيص ذات المصطفى وهو حاضر Látara eléyìí. بأي مكان فيه يذكر بلداني لولاهما ما كنا خلقا ولا من الخلائق. Bíbá sọlá bàbá àti ìyá. Òbí sọ fáwọn bímọ bàbá kan ìyá kan. Bẹ́ẹ̀ni jẹ́ fẹ́ bí ìpawọ́pọ̀ ọmọ tí bẹ́ẹ̀ láàrin yẹn wọ́n lọ́wọ́ lórí burúkú. Báyìí nìkan ò lè mú ẹ̀jẹ̀ nìkan kúrò lára ọmọ ó ṣeéṣe. Obìnrin fa ẹ̀jẹ̀ á ní abú bàbá ẹ̀ ẹ̀jẹ̀ tí bẹ́ẹ̀ lára ọmọ rẹ̀ sọ̀rọ̀ kú. sọ́ọ̀bà ti bàbá kú mbẹ́. Bàbá náà bú yẹ. Ẹ̀jẹ̀ tí bẹ́ẹ̀ lára ọmọ rẹ̀ tó dé tìyàwó rẹ̀ ó lè fà kú ò tí bẹ́ẹ̀ láàrin yẹn parí. Báwo àwọn tó bí wa àyè yóò tó wà. Ọlọ́mọba mójútó wọn. Àmín. Ọlọ́mọba ṣàánú wọn. Àmín. La ilaha illallah. Mo wá kí àwọn àjìnlá. Àwọn àjọhábìzà ilẹ̀ àbọ̀kárì ẹ̀yà àbọ̀kárì yún ànàbìrì
أو جمعية نجرين من علماء الزمن الجالسون الحاضرون هنا لهذه الجلسة الميمونة للوعظ والإرشاد هدية أو كرامة أو حبة أو توسعة للروح المتوفى للرفيق الأعلى فضيلة الشيخ الإمام الولي الكامل ومن تصب نفسه بالولاية وورث نور الولاية كل عقابي من جهابيز الأولياء الذين توفوا من قبله وذلك السماحة الشيخ محمد البشرى عارفون ọlọ́run pẹ́pẹ́ máa ń rí kí olókè tí kò lè àṣírí wàdí kí wọ́n tó kọ́tí ọ̀nà ìbáfí. ọlọ́run pẹ̀lú ló kọ̀ọ̀kan dandan kẹ́lẹ́ òṣìṣẹ́ rẹ̀ ẹ̀yin àfa ẹ̀ mọ́ bínú ẹni pọ̀lì lórí bẹ̀rẹ̀ láàfà àṣìgbà láàyè torí ìwé yóò fi gbóra ni mẹkáníkì bá pèrè láàfà àgbà wọlé kọjá ìmáàmù fáwọn mẹkáníkì ẹgbẹ́ rẹ̀ alábọ̀wé bá pèrè láàfà àgbà wọlé àwọn àfàwọn bàbá gbà wọlé ẹni kọ́ máa kírun fọlákọ̀wé ẹgbẹ́ rẹ̀ lọ́fíìsì ní sẹkẹ́rìàtì tàbí ní sùkúù àgbà wọlé kọ́ mọ̀ bọ̀ àgbẹ̀ ìfúnfúnra wọn láfa ń gbogbo ẹ̀ lágbà wọlé màmá kọlà ìlúbọ̀ ìmọ̀ ìbá kẹrẹ́ ìbá pọ̀ àgbà àmọ́ gbogbo yẹn tó bẹ̀rẹ̀ wò ní torí yóò là á dẹ̀wò ó bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ṣàdúrà fúnra rẹ̀ ọ̀rẹ́ àtìyẹ ti gbà sẹ́fẹ́ lòdì ìta àmúgbà ìṣọ́pẹ́ pọ́pà tí ọ̀gá ti gbà kí ṣe wòlíì káàgbà àwọn wòlíì ọ̀dà wọn dábàdà àbá ni wọ́n gbẹ ìbọn ìwọ́n ní ilé ha tí ọba ti lẹ́nu rẹ̀ ní ìṣòro bá ti lè ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ ó ti di kí ni ọ̀fẹ́ǹsì a sì gbá wọlé pọ́blẹ̀mù ẹ̀ tí ó ní ní pé wọ́n mọ̀ wá lọ́sẹ̀lájú tí wọ́n ti wá lọ́sẹ̀lájú àbá wa ni. a ti wá sí lọ. a ti wá sí lọ kí bá wọn ṣe. ẹnu pé àlè fún ọmọ tì í tóra ti wà pé kì í sáfà tó pé ìnà ìbádàtà lè jáde àbí ìnà ìbádàtà ṣùgbọ́n lọ́rùn ní tàbíyìn àfihàn. ìnà ìbádàtà jáde lárùn mọ̀tàtọ́ lílá ṣe rí òlú إن العبادة جاهلا متضللا تلقكم يتسألون عن فلان عن ما لو يسمى ميكانيك ما شالاكو شنو القلوب من تكي عبد الله إن العبادة جاهلا متضللا إن العبادة جاهلا متضللا ولك منك النبي محمد صلى الله عليه وسلم وفي شريعة فأمام الخوف مقام ربه ونهى النفس عن الهوى فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وإن الجنة هي المأوى. ọ̀tún ọ̀sán yìí ń bẹ ní tíra tafsir Sheikh Ismail As-Sabuti wọ́n lè bí wọ́n kábàrà ńgbà tá lẹ́bi kábàrà ànábi pẹ̀lú lọ́nà tọ́jọ́ náà wọ́n ní ma sọ́lá Rasul mísìlá sàláàtì yìí bí ìdá àlẹ́kà ni wọ́n ní kọ́tù wọ́n ní wùwù wà lẹ́bi òkìrí káàdì bí wọ́n dápẹ́ ìlú wọ́n dáṣe ìkánná wọ́n yọ ẹ̀rọ kọ́mọ̀ nílẹ̀ àlẹ́ kan wọ́n ní òkìrí náà
inú wa ní bí Abubakar pé ilé ànábì lọ pẹ̀lú fún ẹ ló ń bá sáré lọ. nígbà tó bí ọ̀dọ̀ ànábì ó dúró lẹ́gbẹ̀ẹ́ ànábì ọmọ pé yẹn dúró lẹ́gbẹ̀ẹ́ torí pé ìwọ̀n sá fún báyìí ni wọ́n kí wọn ò kí wọn ìmọ̀ ń wà wájú kí kẹ́kọ̀ọ́ tó lẹ́yìn. kò pẹ́ oníṣẹ́ ni ọmọ rẹ̀ wí pé kò sí ànábì kò sí Abubakar bẹ́ẹ̀ náà kò sí ànábì bẹ́ẹ̀ lónà bá sáré lónà bá tó bá Abubakar lẹ́gbẹ̀ẹ́ ànábì lónà bá tó tó bẹ́ẹ̀. Usman náà tó sáré kọ̀ọ̀lá ànábì kọ̀ọ̀lá Abubakar kò ní mọ̀ lónà bá tó lọ bẹ̀. níjọ́ náà lọ́wọ́ ò ní ìmọ̀ọ́mù gbogbo wọn lè bá wà ara wọn. ẹni ayé àwọn tún pé والنفس عن الهوى وإن الجنة هي المأوى. wọ́n ṣe hókùn rẹ̀ ní ìtìfà ìfọ̀nàt wọ́n wọ́n jáde ní àná lọ́wọ́ pé bá wo èyí nínú òun kò léwu tó bá wo ìbẹ́lẹ́ bí wọ́n jí bẹ́lẹ́ ní ẹ̀rọ kò léwu wọ́n ní kó lànà bí ti kírun bẹ́ẹ̀ wọ́n lànà bí ọmọ pé àbúrò wà lẹ́nu torí kò wo ẹ̀fẹ́ ọlọ́run nìkan ní wò. àbúrò bẹ̀rẹ̀ ọmọ pé wọ́n wà lẹ́nu ewu ẹ̀fẹ́ ọlọ́run nìkan ní wò. Usmanu náà wo ẹ̀gbẹ́ ọlọ́run nìkan ní wò. wẹ̀lẹ̀ anábùsà nílẹ̀ àwa. ẹ̀yìn àyìn náà wo bí kankan ọlọ́run nìkan ní wò. wọ́n bá sẹ́lẹ̀mọ̀ ní ìtàn ìjà ńlá ta. nígbà tí wọ́n sẹ́lẹ̀mọ̀ òtẹ́lẹ̀ pé wọ́n ní àtúwọ̀lẹ́ ìdí òun lẹ́gbẹ̀ẹ́ àti ọlọ́run àgbà ìnà ìjẹ́nẹ̀ta. وإن الجنة هي المأوى. àdìsí ọ̀hún ọ̀rọ̀ ayọ̀kọ̀ ayọ̀ ló tú àdìsí pé sọ̀lú yẹ sàhábàtì kámẹ́rà ìtumúni sọ̀lú. Nàlẹ́bi ni tẹ́gbà kí wọ́n kí lẹ́yìn tí kí síbẹ̀ ní ti kí lẹ́yìn sàlẹ̀ mi lẹ́yìn ní tí mo ti kí lẹ́wọ́n mẹ́rin wọ́n náà mọ̀ pé wọ́n lè lọ ṣáájú. wọ́n náà ti mọ̀ rárá àwọn àlẹ́ wa lọ́wọ́ gbà mí mẹ́rin lẹ́yìn mi. so anybody la fa ṣètì bọ́. gbogbo ẹgbẹ́ jẹ́ bákan lẹ́yìn lè máa fún wọn fún tọ́lá ṣe pẹ̀lú ẹ̀ láàfa ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ ní ìbọ̀sẹ̀ wá sí lónìí. bàbá mi dárí ẹgbẹ́ ojú wà fún máa ṣe lónìí ẹgbẹ́ ojú àfọ ẹyẹ òkè. ẹjọ́ fẹ́ràn tó fún la. ìyá ti yẹ dúró ẹ̀ ẹni yóò tẹ àṣírí rẹ̀ kò mẹ́wọ̀n nítorí ó ti há nítorí ó ti há àdáàbò mẹ́rin. náà ní kò bá ti mẹ́tí wí láti. síbẹ̀ náà ó sì ń bàjẹ́ díẹ̀ wọ́n wà sálámà lẹ́ẹ̀mejì kò sínú ìṣẹ̀lẹ̀ ìtura àtàsíwò wàhálà fìdíhànàdà fi sábàkì ìdíhànàdà a kì í ṣe assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum sálámà kan assalamu alaikum wa rahmatullahi ẹ̀ máa. kọ́tà ẹgbẹ́. àmọ́ ìjẹ́wò ní ọlọ́run everybody kọ́ ọ́ àyè tó díjú ni alifárùkù bẹ́ẹ̀ ni àmúyá wẹ́lẹ́rìá níbi mo fẹ́ lọ díẹ̀ lọ tí bá ti sọ̀kalẹ̀ kẹsàdúrà fún mi kí n máa lọ lé alifárùkù bẹ́ẹ̀ ni الأولياء الأولياء والأنبياء النبي اليوم والفرق بينهم والأولياء إنما الأولياء ورثوا على أسرار وما ورثوا الكتاب وإن الأنبياء قد ورثوا الكتاب النبي الله وجهه شرح bí ẹ lọ fi jíṣẹ́ bọ́lọ̀mọ̀ sọ ní ìkàlẹ̀ ànábì ọlọ́run tó bá lọ ṣáájú yẹn yóò dògún ẹ̀ tí ànábì ọlọ́run tó ṣáájú yẹn yóò dògún ẹ̀ ìwé mẹ́wàá lọ́wọ́ sọ̀kalẹ̀ ó yá àkọọ́lẹ̀ pé pé ó sọ̀kalẹ̀ fún ànábì Ádámù ànábì Ádámù ọgbà mú wàdá àrọ́gbà hóbi yìí wà áyàbà ànábì Ádámù ọgbà ìwé mẹ́wàá wáyé yóò bẹ lọ́run pẹ̀lú ọlọ́run sì gbàdúrà rẹ̀ wọ́n wá tún lòdù wà yẹn òun ní ọmọ rẹ̀ ànábì sílà lórí ọ̀dọ́gbù òun náà kì í kà á wọ́n mọ ẹgbẹ́ àwọn ni wọ́n wá fi tẹ́lọ́wù alùpùpù yẹlá yàtọ̀kọ́rò àzúlùfà yẹlá wọ́n lọ lọ́rùn ṣe báyìí ọlọ́run sì ṣe ìwé yẹn ní ń bọ̀ lórí àdébí Ibrahim àdébí Ibrahim wà ní kàdíẹ̀ díẹ̀ nka esisi mbẹlẹ ti nka sókè akọọlẹ tí wọn sọ ma pé anabi Ádámù nké isumula azali la anabi Ádámù máa ké
wọ́n sì ń pè ní council house díẹ̀ nú ẹ̀ wọ́n fún yẹn pẹ́ kó sọ wàhálà bí àlàálá torí gbogbo ti ń bẹ́ náà pátá nínú council house lọ́wọ́ àti ìtọ́jú ìdánilẹ́sì ni àṣetánì ló ní council house àṣetánì ló ní ìyẹn àbá ọmọ bínú àṣetánì ló ní council house ismullahi al-azam asma'ullahi al-husna wọ́n fi dé al-farqu bayna asma'ullahi al-husna wa asma'ullahi al-azam al-azamat al-farqu baynahuma wọ́n ni wọ́n fún ọ díẹ̀ lónà wọn oríkọ̀sẹ́ ni ó kírun tó àṣetánì láyé ẹni tó o sì ní kírun tó táyé yóò parí. lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. ń ká sì gbọ́ nínú àkọọ́lẹ̀ pé tànábì ni pé wùdíọ̀ aláàkiri láti fẹ́ẹ́lì bì bá ànábì bá ti ṣiṣẹ́ kí n gbé níwájú ọlọ́wọ́ náà fòfò ní dáadáa pọ̀ ká nínú àkọọ́lẹ̀ tiẹ̀ lábí lè sọ pé iṣẹ́ ànábì ju àṣetánì lọ àmọ́ kájí àmọ́ káwé òrèlè ọlọ́run àṣetánì ló ní. kò sí ti mẹ́lẹ́ dáre dáre òkú pẹ̀lú ẹ̀ ọ̀dọ̀ nínú ìlànà ìlànà lọ. bẹ́ẹ̀ bá ti ní olówó wọ́n ní olówó tọ́lọ́mù wọ́n wà ní olówó oṣù àmì lè wọ́n sì lówó lọ́wọ́ olówó oṣù olówó lọ́wọ́ olówó lọ́wọ́ ẹ bá ti ní ẹnìkan ní àfáàdì ní àfọ́ ọlọ́run ẹ̀kọ́ ní àfọ́ èṣù àwọn méjèèjì wọ́n mọ̀ bẹ́ẹ̀ bá ti ní ọmọ ẹni ọmọ ọlọ́run ó tún pẹ̀lú kẹ́lí ní ọmọ èṣù àwọn méjèèjì ni wọ́n ṣẹ̀lí. àṣetánì yìí ló kú wà lọ́wọ́ òyìnbó pè ní council house nígbà tí ọba kí òun ló ní ṣùgbọ́n òbí àlàálá lẹ́yìn tó tó ti fẹ́ táwọn bá gbà pé láti ṣe táǹkì òun lọ ọlọ́run gbà ń wá ń lọ lọ́wọ́ yìí ọ̀gbà ìyẹn gbà mí láti fi ṣùgbọ́n òbí àlàálá wọ́n ti àwọn ènìyàn gbà pé láti fi ẹ wá ní ìwọ̀n ìrọ̀dá làáfíà kọ̀bùlìyà wọ̀ làáfíà máríyà ọdún kankan wọ́n ní àwọn ọmọ ìwọ̀n láwọn àdí wọ́n bí ìfìrí àwọn kan ìjẹ́ lọ ti wí pa ìyẹn ká bá forí kalẹ̀ ká kórí kó bẹ́ẹ̀ nígbà tí ìṣe bàtà ṣàtáyà àkọ́kọ́ sọ wọ́n bí ìfìrí lẹ́ẹ̀mẹ́ tàbí yẹn gbà pé rẹ̀ lákọ̀bù ní yẹn wọ́n lọ bá àdìyà àṣetánì ló ní àṣírí yìí òun wá ní wọ́n ń pè ní kẹ́ńtù àṣì lórí ìkáyà wọn ní dọ́tí àṣetánì ń fa wàhálà pẹ̀lú ọlọ́run pé ọlọ́run wá lórí Mùsá pé àlìfọ́nà rọ́bì àwọn ìlànà yẹn lè bàbá náà ṣe ìtàn pẹ́lú ẹ̀rọ ní rọ́bùkà ọlọ́run tó ń wá ọlọ́run kò ṣe sí i wọ́n lè ní àwọn fáyì bí àwọn àmẹ́rì wọ́n tọ́lá ní wọ́n máa ń yẹ ní ìgbìnà rẹ̀ wọ́n ní gbogbo wà burúkú tí mo wù ọlọ́run lọ́kọ́ mi ọmọ sí ó sí gbogbo ẹ̀ ọlọ́run àti bàtà sàdó kó mo fi yàtẹ̀ wọ́n lè lábòsí ni wọn sọ́lá òye sàlábòsí báwọn ọ̀gá lè dá ìṣòro ọpọlọ nínú tí kì í bá ṣe gbà tí ọlọ́run dá ló ń padà àfẹ́ àwọn àkànbẹ́ ń tòsí ìmáàmù Ṣáfi'í ẹ̀fẹ̀tẹ̀ bá dá tó ó kéwú lọ́rẹ̀ ìmọ̀ ìdí àbí ọmọ kéwú àgbà ọmọ kéwú àkáàbí o tọ́làbà bí iná mi máa rí wọ́n wá bó iye ní àti àbẹ̀rẹ̀ àbí kó ìbá dájọ́ ti àwọn ọlọ́lọ́tọ̀ gbogbo àwọn afọ oníṣèlú àni wọ́n sọ pé tẹ́ ẹ bá ti rí ibi ìṣèjú igi epo wọ́n ní ẹni yọ zakati bẹ́ẹ̀ ló ń sábà lóyún ṣe ó ní bó ṣe wáyé ọ̀dà ó ní kì í ṣe ní tọ́lọ̀ pé ó ṣe wá lè yẹn ní ó ṣẹ̀ṣẹ̀ wá lọ fi ẹjọ́ lọ ìmáàmù Ṣáfi'í ìmáàmù Ṣáfi'í ní àmúrúkà wọ́n àwọn yẹn ayélujára ó ní mọ tí wọ́n sọ ó lè níjú àlè kìámà náà ọwọ́ akọ́yìn àṣetáni wọn sọ fún bọ́dà áhùn Ṣáfi'í ìmáàmù Ṣáfi'í wá pèpè kí ni pa ọ́ lẹ́kún ṣẹ́gun ní lọ́dọ̀ ló wọ́wọ́ ìmáàmù Ṣáfi'í wá sọ fún yín pé nípa bọ́bá ìjẹun náà ò ní ọ̀ àfikọ́ wọnú náà nítorí pé mímọ̀ náà lè kò ní kíta nínú náà wọ́n ti dá lọ́sẹ̀ wàhálà ìlú wa lọ rí. الفرق بين الولاية والنبوة هناك أولياء الله الكرام هم الشافعي قبل نقشبند الرفاعي عن المصطفى لا تسأل وابصر همة بإنا لما نالوا به صاب ما صابوا òní ọlọ́run ló ń kọ́kọ́ ṣẹ́ṣá ní tẹ́lẹ̀ lọ fún wa ní ṣe ọlọ́run tó kó àwọn àbá wa kí làwọn àbá ní ṣe àwọn àbá tó mọ̀ هنالك àmọ́ òní òní tán láyé tó bá pẹ́ àbọ̀ tán láyé òní òní
ṣe. وشاذلي نكش بند الرفاعي. láàyè wọn. ó ṣe kàrámà méjì ẹ sọ pé ṣé bàbá yìí bàbá wa Muhammadu Busra mo ń bẹ̀rẹ̀ sẹ́kù sọ yìí ló kọ́ wọlé àbí Busra àmọ́ lágbàáyé à ń pè wọ́n ní bàbá ọlọ́run gbọ́dọ̀ ní nìṣà wọ́n ní kàrámà tí wọ́n dẹ́wọ̀n Kaduna èyí tí wọ́n dẹ́wọ̀n fẹ́mi ni pé mò ń ṣe wáàsí lọ́sọ̀gbọ̀ láàyè kan bàbá wá bẹ̀ bàbá wa sọ pé ọmọ máa wọ́n ní sọ̀rọ̀ ń sùn wọ́n yẹ bá ń pè wá wọ́n yẹ fún nàbí ìwòlá ṣẹlá àbúrò àpò lọ. bàbá yìí yálé kú wọlé ọlọ́run sọ yẹsẹ̀ rẹ̀. وشاذلي نكش بند الرفاعي. وشاذلي نكش بند الرفاعي. wọ́n yẹ fún nínú ní ìwòlá ṣẹlá. nígbà náà lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀gá àti táwọn ìjà wọn ti ní àmì ìrìnlẹ̀ yìí. في ولايتنا أصل في ولايتنا أصل الله بعد يقول هذا وكيلاني الفرق بين الولاية والنبوة ibi iṣẹ́ àwọn ànábì ọlọ́run ti parí ẹni tí ó bá tọ́ka lójú ọ̀nà wò ní ibi tó ti bẹ̀rẹ̀ lọ. torí pé mo di ogun jẹ́ra báyìí wọ́n fò sí ìrọ̀rùn ní ọ̀sán-án wáyé àṣírí ọlọ́run àwọn wòlíì ìjọba fàáwọ̀ láyé àṣàràwọ̀ ṣàkà ìdìnnà sàáyà owó. tí àwọn ọlọ́run bẹ̀rẹ̀ sáàkó tó da tí wọ́n dà yẹn náà mọ̀ ọ́n torí wọ́n ti sọ díẹ̀ fún àmọ́ gbogbo ẹ̀kọ́ wọ́n kú ti fà án mẹ́rin àyíkáàbà láàyè náà tọ́ba gbogbo ètò ọpọlọ ọ̀dọ́ lọ́pọ̀ eléyìí àgbọ̀dọ̀ sí eléyìí àgbọ̀dọ̀ sí wọ́n jẹ́ nínú tàbí ìwádìí láyé ni tàbí ìwádìí agbára àwọn wòlíì àtàbí ìròrí ẹgbẹ́ sọ nǹkan ní ìfún ẹ̀sì yẹn sọ tìjẹ́ ní ìròrí wòlíì méjì lọ́wọ́ ń bí wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ yìí sábà ní àwọn wòlíì ló fi rọrùn mú kéèyàn ọkọ̀ sí lára wòlíì ọlọ́run lára wòlíì ọlọ́run. إن ولي الله الذي نزل الكتاب. tíra tí wọ́n yìí ké lọ́wọ́ òjòkó fún wọn wọ́n tíra wọ́n lé tíra kádàrá wọ́n làwọn tíìtì tíra ṣèlú àwọn afáàn tíìtì pé tó fún gbalẹ̀ òde ládá wọ́n fún gbalẹ̀ tó ń kírun tó ń parọ́ ẹ̀sẹ̀ rẹ̀ ti pọ̀jù tí ojúkú lọ ó ti pọ̀jù tí tẹ̀wọ́n lọ. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. torí pé kò sí òní ọlọ́wọ́ ọ̀rùn káàfọ́ ọ̀jẹ́ ìkà òní ọlọ́run kan ti bẹ̀rẹ̀ ayé tó jẹ́ ìkà òsì wọ́n ti ìkà ẹ̀wọ́n ẹ̀wọ́n sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ náà ṣàwùsọ̀ wọ́n á kó bá dídẹ́ wọn kì í ṣe àfa lè ṣe ẹni àfa lórí wọn wà lórí wọn nípa ìrànwọ́ wọn wọ́n bọ̀ àfa àwọn àkàràṣì bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ àjọ̀dún ó lè ti máa kí o ti ó ní ti máa fi dá fún ẹ̀rù kalẹ̀ máa wá ẹ̀ wá káàbí láti dá fún ẹ̀rù nígbà yẹn fún yẹn nígbà tí ó mọ̀ sọ afáàní nígbà tí ó mọ̀ sọ ó wá dá pọ̀ nǹkan ọgbọ̀n káàbí báyìí káàbí láti yẹn ẹ̀ lórí ẹ̀dá pọ̀ láti tó lè wò pé ní. ألا إن أولياء الله torí pé kí ní ìkọ́ ìbẹ̀rù tó sọ bí láyé àdì orí ọlọ́run kò ní dọ́gbẹ̀rù. لا خوف عليهم ولا هم يحزنون. ariwo àfa bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àfa mú àwọn ni. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. الفرق بين لا الأولياء تبديل لكلمة الله. والأنبياء. lọ́dọ̀ àwọn àkànṣe wọn ti ṣe wá wá bú ayá ọwọ́ gbé ìràwọ̀ tó ń bẹ̀rẹ̀ ó gbé ìràwọ̀ òun àbáwò sì jókòó kalẹ̀ yóò dìde báyìí ó sì ṣubú aṣí ẹnu rẹ̀ wò ó ti jẹ́ gbogbo àwọn ẹ̀lẹ́wúlẹ́ àfa àtàlọ́sẹ̀ àwọn òbí ọ̀rọ̀ ìdẹ́gbẹ́ wò. إن ولي الله الذي نزل الكتاب ويس القرن ولي من أولياء الله ويس القرن. ẹ̀dá kò sí ọ̀sán ẹ̀dẹ́bí ọlọ́run lórí ilẹ̀ lẹ́yìn. wọ́n ń bẹ àwọn yóò dogun ẹ̀ àwọn wòlíì. الله
lọ́rọ̀ méjì dàrúgbò ni ó ṣe yanjú àwọn òbí ọ̀sọ̀ lómi dàbí èpè fàkíhàn wọ́n sọ wọ́n sọ. صوفيا ليس واحدا إني بحق الله إياك أنصح. tẹ́lẹ̀ ní wọ́n lọ papọ̀ àfa àgbọ̀dọ̀ ládùúgbà tí wọ́n láti fi túmọ̀ ṣá. فقل ليس واحدا. a máa ń kéwù lọ lé kéwù a ní ọlọ́run àlùyún ni àwọn ìfàlì àbúwábà kíkàbíkà kàmá fàtàkà ní àmìyá wà ní ọ̀sálì wà àlùyún ni ilhaman bí sọ́ra àti màláíkà ká sọ́ra àti ilhaman màláíkà. ọlọ́run bá fún mi sàánú mi bó mi sàánú àwọn ànábì ọlọ́run ní ìkéwù àmọ́ ilhaman àwọn màláíkà lò wọ́n bá ń ké lọ wọ́n máa irú ẹ̀ lò àmọ́ wọn wò ní ọlọ́run àdébí béèrè ọkùnrin kan tí wọ́n pè ní ìwé ìṣù alukọ́rùn gbogbo ilẹ̀ tí mo tán yìí ìwé ìṣù alukọ́rùn bíbí rẹ̀ jọ ìdí ọkùnrin kan tá ń pè ní nàbí yìí láàyè ní ẹ́sítàndàlì nígbà wọ́n bí àmùjẹ rẹ̀ bí méjì lọ jáde méjèèjì wá ọwọ́ àti bí ìwọ ìṣẹ́jú bàbá rẹ̀ ṣe nu bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n ṣe kàn ní. àwọn ìṣòro kan níjọ wọn bí ikò lójú níjọ wọn bí ikò lẹ́nu kò ní nǹkan kan wọ́n bá mi láyà rẹ̀ lọ díẹ̀ nínú lójú bá là lẹ́nu bá jáde lára rẹ̀. ó ti wá wà ní bọ́lá ti wá ṣe gbogbo ẹ̀rọ òde olóyìn òṣèré ń fọwọ́ ẹ̀mí kankan. ànábì ní ọlọ́run sọ pé ń bọ̀ lẹ́yìn mi ànábì ní mọ́lá ikọ̀ pẹ̀lẹ́kọ̀ọ́ lẹ́hùn mi ní tàhíyà ànábì ní èmi ò ní gbàdá yẹ wòlíì tọ́lọ̀ ń dábọ̀ pé òní ọmọ ẹ̀yẹ́dú bàtà ara yẹn fà náà ní ànábì yẹn bàbá ní ọmọ sàbẹ̀ ẹ sọ pé ní ànábì yẹn wọn kí. ló ṣe kọ̀ọ̀ ní o tó tó kú gbogbo àwọn àjọ ẹ̀ wá dìde wọn làwọn fẹ́ lọ sí wọ́n débẹ̀ wọ́n kàn bá àwọn aláṣọ funfun gbá àwọn àwọn àlàyé ní àwọn ọmọ sáré ní wọ́n tó ń ṣe. ẹ̀dá ọlọ́kàn ló bí òṣèlú aláyé yóò ṣe. قلوب الأولياء العاويون ترى ما لا يراه المبصرون وأرواح تطير بغير شيء إلى الملكوت رب العالمين وأرواح تطير بغير شيء إلى المأمور رب العالمين. àwọn wòlíì kan sallallahu alayhi wa sallam. àwọn wòlíì kejì wọn lọ́pọ̀ nínú Kùránì tẹ̀ ẹ̀ka wọn tí wọ́n ń pè wọ́n ní asahabul kahf Kùránì pè wọ́n ní wàlọ́ọ̀kì wọ́n ti mú yẹn wípé wọ́n ní nọ́mbà wọ́n ní ojú ẹ̀rí kan kò sí àsáwọ̀ nù wọn ẹni wọ́n lè bẹ̀rẹ̀ náà bá wọn ní ọ̀gbọ́n pẹ̀lẹ́ ní wòlíì o tí wọ́n pẹ̀lẹ́ wòlíì kú dátìdátì yàwó tù wà láṣù yìí fìtìmá. wọ́n máa ń yẹ dẹ́yì kẹ́sìmá wọ́n sì lọ́wọ́ ilẹ̀ ayẹtẹ́. tọ́wọ́ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sùn agbára wòlíì ní tọ́lá ti dé. wọ́n yẹ dẹ́yì. ìjà ìjọ yóò tún wá ní ní ìjù lọ. àdúrà jẹ́ ìjọ ṣe kò ní ṣe fún nǹkan tí ẹ wà gbàdí jẹ́ lọ. wọ́n yẹ dẹ́yì kẹ́sìmá wọ́n sì lọ́wọ́ ilẹ̀ ayẹtẹ́. gẹ́gẹ́ bí ìtọ́jú ọlọ́wọ́ ní tọ́jú wòlíì ó ń fi kàfá láti là yá fi kàfá láti ẹ̀rọ náà ní àdá àwọn ọmọ àgbẹ̀sì adámọ̀ tó tọ́jú ọwọ́ ọlọ́run nìkan ní. àdébí wa béèrè nípa sahabul kahf ọ̀rọ̀ kí ààyè ibi tí wọ́n wà ọlọ́run wọn ní ìbílẹ̀ sàlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. la ta'rifuhum wa la ta'lamuhum wọ́n yà tẹ̀sí àlẹ́ àdùn abẹ́rẹ́ ọlọ́run wọn ní ìbílẹ̀ sàlẹ̀ Muhammad ọ̀rẹ́ mi ọlọ́run àwọn. ilé sọ́ọ̀bẹ̀lìkà bí wọ́n lọ́kì ní kánú bí ayatina àjàbá. ẹni èèmọ̀ ni wọ́n ogún èèyàn àtẹyọ̀ kan ni wọ́n. Bíyà wáyé ìnà pìtìyàtà ìwọ̀nà díẹ̀ tá a lè pè ní ọ̀kan tàbí ẹ̀ta wọ́n pè ní bíyà díẹ̀ tó lé lógún ni wọ́n ọ̀dà bàbá mọ̀ wọ́n ọ̀dà yà mọ̀ ẹnìkan ni wọ́n lọ́kọ̀ sàwọn náà fẹ́ máa ṣe tọ́lọ́ wọn bá lórí gbó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìlú kan ló ń pè ní Galutọ́ọ̀nìyà bá
بلد يقال له غربانيا قلب فلسطين بروم بأرض الروم ولم يكن الروم في أرض الأرض وهم من بعد غلبهم في بضع السنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون wọ́n máa ń jagun Islam lẹ́yìn ìgbà tó lọ́ọ́ ti sọ bá dẹ́bi kó o lè dá wọn mọ̀ àmọ́ ẹni ọba wò ní àwọn àjọ ẹ̀rọ wọn. ọkùnrin tẹ́ ń pè ní Muawiya báà lè sọ pé bóyá ọmọ àlè tẹ́lẹ̀ ní àwọn ọmọ ẹ̀dá ọ̀rọ̀ Muawiya sì rújú lóòótọ́ sàbí àdẹ́bí wúwà káàtìbò lè Rasul àmọ́ sábòsí ní Islam sábòsí àti lè sọ pé Muawiya ọmọ àlè tẹ́lẹ̀ ní anabi kan sọ káàdẹ́bí òtún ọkọ pé nínú Muawiya kàmá àná wọ́n lè sàbẹ̀ gbà anabi ní Muawiya ìmọ̀ ẹ̀jọ̀ tiwa àmọ́ ẹ̀ sàbẹ̀ nà ọkọ rẹ̀ jìnnà sí ya torí pé máa lọ tú àṣírí Islam. lẹ́yìn ìgbà tí anabi ti sọ pé táwọn sàbẹ̀ fẹ́ẹ́ kò pé àyí ní ó jẹ khalifa lẹ́yìn Usman Muawiya dàrá gbòòrò náà Islam fi gbé dàrọ́ yìí. Muawiya ìwà ní jagun Islam nígbà tí ń jagun Islam láàyè kan ọ̀hún jagun Islam lẹ́yìn ẹ̀rọ ọ̀hún ẹ̀dẹ́gbẹ̀rún kọ̀ níyà wọ́n sáà lánàá sábẹ̀ káfí ọwọ́ abẹ́rẹ́ nípa sàhábù lẹ́ka olùkọ́ni wọ́n wà níbi kan bẹ̀rù Abdullahi ibn Abbas ẹ̀sìn mọ̀ pé ọmọ àbúrò bàbá nàbì ní Abdullahi ibn Abbas ó ní ká nàbì láì jù torí pé ìmọ̀ ń rí kayfiyatu risala àwọn ìwáhì àwọn rasul ìmọ̀ ẹni bí wọ́n ṣe máa ń ṣẹ́tì ìlú máa wá tí wọ́n wá bá nàbì Muhammad síbi ìgbà tí wọ́n bá nàbì Muhammad àyàlẹ́ mi wà máa já ara yóò máa gbọ̀n wọ́n wá sọ pé tí mo ní ìmọ̀ ẹni ta àdébí wa ni up is told ọlọ́run bàṣírí mi ní fíìhì Abdullahi ibn Abbas níbi ẹnu Abdullahi ibn Abbas ní tí lára mi nínú ohun tí ò ṣe é ọlọ́mọdé ò lè rí mà láti tẹ́lẹ̀ ojú rẹ̀ sí lọ. àmọ́ kò sí tí wọ́n lọ tí ì ní lórí ìgbà ìlànà ìwọ́n bá sì dé bí òṣèré ìlànà ilẹ̀ tí wọ́n dá kọ. Abdullahi ibn Abbas wà ní àtẹ́sán masala rasul nínú ọgbà wúlò àyòkè kèéfàmà yòókè ká wàhálì àǹtà khayrun minhu am huwa khayrun minka sọ́dọ̀ àìfọ́ ọ̀nà ìlú ọ̀nà àìfọ́ nígbà tó ìbéèrè kọ́ ọ̀nà ìwọ̀n ìjọba àti ìwọ̀n ní orí wọ́n wá rí wọ́n sọ̀rọ̀ wọ́n rí wọ́n sọ̀rọ̀ àlejò wa ní ìwọ̀n náà ṣàánú mi wọ́n fẹ́ dá àwọn ọmọ wòlíì mọ̀ fẹ́ dá wọn mọ̀ ọlọ́run wa lọ sẹ́sẹ́ àlejò pé yóò ṣe àwọn àtẹ̀gbẹ́ àṣàrà lẹ́yìn ẹ̀mọ́ nínú àwọn sàbẹ̀ rẹ̀ alàmínà hum àfúdọ́nù kìrọ̀ọ̀bà àwọn tí wọ́n súnmọ́ lù tí wọ́n dàbí náà yàrá ẹ̀ àlejò wa béèrè lọ́wọ́ náà pé lẹ́yìn olùsèlú bìí tí wọ́n bá fẹ́ wọn ṣe ilé ẹlọ́run jìnnà sí ibi tá a wà yìí báwo ni wọ́n ṣe débẹ̀ fàálù kọlu lọ́wọ́ tó náà lọ́kọ̀ wọ̀ tààlà àlẹ́ yìí kí n kà rí ẹ̀ mi rí yìí nàbí ilé Suleiman ọlọ́run wa fi ẹ̀jẹ̀ àlẹ́ Suleiman pé dúkìá tá a fún ẹni tá a ní yóò lò ó ti dé wòlò àlẹ́ bí Muhammad dúkìá tá a fún ẹni pé kọ́ ọmọ olú akẹ́kọ̀ọ́ kọ́ ọmọ àlè kò méjì kọ́ọ̀lù sí Amẹ́ríkà kò méjì kọ́ọ̀lù sí Mẹ́kà kó o rìn káàkiri gbogbo àgbáyé àti ní odò àti ní omi orí ọ̀dà àti gbogbo ẹ̀ afẹ́kùn fún ọmọ ìlú wa ẹ̀rọ ló ti dé ó ti dé ẹni ó ní ìwòlá lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá mú akẹ́kùn yẹn lè kàlífìsáàtọ̀ kàlífìsáàtọ̀ in an engineering field wave akẹ́kùn àwọn èèyàn ń lò wọ́n ń kọ̀m̀páìlì wọ́n ń kó lọ sínú ibì kan akẹ́kùn wọ́n ń kó lọ bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ń kó akẹ́kùn yìí lọ síbì kan ìdákẹ́kùn làwọn ń sọ̀rọ̀ ọlọ́wọ́ wọn bẹ wájú àdébí wọn wá kẹ́lẹ̀ ọlọ́wọ́ ní àbúrò ká ìwọ́n tó kò sí kò kan àdébí àbúrò ká ìwọ́n tó kò sí kò kan wọ́n ní wọn náà jókòó mbẹ́ òṣùwọ́n ní wọn náà jókòó mbẹ́ ọ̀yẹ́ ìgbẹ́lẹ̀ jẹ́ wọn lọ nísìnyí akẹ́kùn sì gbé wọn lọ. ó sì dẹnu ọ̀nà ká ajá káfí kìtìmíìrì àdébí àbúrò kìtìmíìrì inú ajá náà ti ń dùn ọlọ́ni tó ń kúrò pé kọ́ ránṣẹ́ sóòlù àdébí Muhammad oníbẹ̀ ìránṣẹ́ قوة الولاية هنالك شيوخ هنالك شيوخ الأولياء كرام منشغلين
نكشفا للرفاعين. ilé àgbà ilé yìí dahoro nílà mọ̀ọ́dọ́ làwọn. àwọn tó bá ti ń sọ̀dọ̀ àbọ̀ àwọn àkàlílò àdéhùn ìbínú. Tijani. ẹ gbọ́dọ̀ ní ọ̀dọ̀ ìbínú lè wà lóde. ó ṣe púpọ̀ nígbà. Tijani wa Kailani Gazalu wa Dahamu wa Sayyidi Shuyukh ila Alidina Sulusi. ilé àwọn afárá bí àwọn púpọ̀ ṣíṣe ń pa wá lẹ́kún. ọlọ́wà ìmúlẹ̀ àwọn àgbọ̀ dà o ilé ẹjí ìdá àwọn àgbọ̀ yóò ṣe yóò bàjẹ́ ní lábùṣe nítorí omi lè túnṣe bẹ́ẹ̀ ní àwa síbẹ̀síbẹ̀ ó sì tún bàjẹ́. إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين ألا إن أولياء الله. wọ́n á débẹ̀ ajẹ́ tí wọ́n ń pè ní kìtìmí yẹn wọ́n ní aṣáára wọ́n sáárà ọgbà wu ẹnìyàn ọbẹ̀ ha ló bá bẹ̀rẹ̀ pé ọlọ́run mi lọ́rọ̀ kan fẹ́ sọ̀rọ̀ lónìí ẹni mo wọlé jíjá ti bẹ̀rẹ̀ ti dé Ànábì Muhammad ọ̀nà àṣọdún àwọn sàbí mẹ́rin pé mi náà yà sí ìjọ fakila bi Rasulillah fàyè fasọ̀rọ̀ láti kàlkẹ́lì inú ajá yẹ wá dùn wá aṣáára ilé yìí anáhùn níyàwó ó ní àlọ́ bá wọn ní wọ́n lé èkejì tí ó jí wọn là Ànábì Muhammad Sallallahu wọ́n ní wọ́n wà lórí òkè wọ́n wà ní òkòtò wọ́n ní àlọ́ bá wọn bẹ̀ ó ní wọ́n ti sùn ó ní sálámà sí wọn tẹ́ bá sálámà sí wọn àjábùtù wọ́n dá yín ó sì dẹ́rẹ́ wọ́n sálámà sí wọn bá sọ bẹ́ẹ̀ wọ́n bá sọ bẹ́ẹ̀ irú rẹ̀ máa ń dùn rẹ̀ irú rẹ̀ máa ń lò ní wọn nínú gbogbo wọn ẹjọ́ sọ pé mùsùlùmí ìsìn ajá ó lè sin ajá ọkọ̀ wọlé ní mọ́sálásí ni ajá ń bẹ mọ́ta lára mọ́ta tó sì a lè sin ajá fún ètò náà láti fi sọ ọ̀nà ẹni tó ní ilé ta olóòótọ́ àdéhùn kan sọ pé inna Allaha inna al-malaikata rahma la yadkhuluna baytan fihi kalbun aw kilab aw sura ilé ìjọba ya photos tí ajá bá gbé wọn àwọn àláìka akẹ́wò ní wọlé lórí àníyàn pé ẹ sọ pé kájọ máa bá yín bí ẹ wo sẹ́yìn rẹ o. lórí àníyàn kọjá fẹ́ máa bá yín gbé nù. ṣùgbọ́n a lè ṣe ètò náà tó láti fi sọ pé tíṣẹ̀lẹ̀ ìsìlámù sọ pé bẹ́ẹ̀ bá rí ẹranko àwọn ọdẹ ẹ wá sí ìsìn náà yẹn ní ajá sí ajá yẹn bá àpapọ̀ ti gbẹ̀dẹ̀ lẹ́nu rẹ̀ ẹ lọ jẹ́ mọ́kòlù wa ní ìyàwó àdìyà ajá sí amúlùká fi wá ń dùrù ọ̀rọ̀ kí wá ń dùrù dáadáa sí ọlọ́run kò ní lọ́rọ̀ sọ́rọ̀ sí kò lọ́rọ̀ sọ. ìtìní. níjọ́ náà àwọn sàádé ìwọ́n kúrò bẹ́ẹ̀ fáwọn mìíràn wọ́n tó sùn. àdébì ní kí ẹ bá pàdé lọ kọbáyì gẹ́gẹ́ bí àmì ọlọ́run abá pàdé bẹ́ẹ̀ inú àdébì wá dùn síbẹ̀ bá àdébì ṣe discover láti mọ àwọn wòlíì ọlọ́run fún wọn. so dandan ní pẹ́ẹ́lẹ́ kẹ́ẹ́ mọ́ kẹ́ẹ́ dá wòlíì jù mẹ́ lọ́dọ̀ ní wọn kẹ́ẹ́ kọ́ wòlíì kan bẹ lọ́dọ̀ wa à ń pè ní Sayyidina Hamza. bàbá mo rẹ fọlú ẹni ọba mọ̀ wọ́n tí wọ́n lọ ọ̀dọ́ lọ́sà látọ̀dọ̀ ọba white nìkan ni wọ́n máa wọ̀ wọ́n kì í wọ̀ bàtà. àṣírí tí wọ́n láwọn sáré bẹ́ẹ̀ ni pé nígbà táwọn dé bíbí kan wọ́n ní wọ́n sasọ́ àtòtò àpè fákàlà àná àlẹ́ ìka ìnàkà àǹtà. bẹ̀lúwádìí lọ́kọ̀ dẹ́sí tó wà. wọ́n àwọn sàṣìlẹ̀ wọ́n wá sà odidi ọdún mẹ́wàá wọ́n láwọn fi sàrísàlẹ̀ àrùn ní asú nísàlẹ̀ àrùn náà sóbi àrùn. ọ̀pọ̀lọpọ̀ alẹ́ yìí. ìyàwó wọn tó wá lọ́dún ọ̀hún lọ ó lè yàn lórí lórí ọdún mẹ́wàá ọ̀nà bí wọn wò ní. gbogbo ọmọ tó bí wò ní bàbá yẹn ní sèkó wọn rẹ̀ kọ́mọ ní èèwọ̀ ní ká súnmọ́ ra lọ́dún mẹ́wàá ó sì débẹ̀ látọ̀dún ọ̀hún wọn wọ bàtà mọ́ ọwọ́ agbóhùn sì ti jẹ́ ìwúlò káwọn ìyàwó ni mo dùbò àwọn wòlíì kí wọ́n bẹ̀rẹ̀ wòlíì máa ṣe báyìí tí wọ́n sì máa ṣe báyìí wòlíì bá àwọn èdè fìlà wòlíì bá àwọn ọmọọṣù pẹ̀ fàáwù láì kàrámà tù ní ìjọba bìyàn kàrámà lọ́wọ́ ṣe fún ọdún lọ́wọ́ bá wọn. ní ìmọ̀ràn mi wá sí àyè kan wòlíì ọlọ́run kan tẹ́ ń pè ní Aṣẹ́yìnbó Ahmad Al-Rifai gbogbo onílẹ̀ mọ́ tí wòlíì ọlọ́run kan bá ń lò wọ́n ní wọ́n sọ díẹ̀ láti fi kún àwọn afá kan lébi tí ó ti mọ̀ rẹ̀. tí wòlíì ọlọ́run kan bá ń lò àṣẹ dídá rẹ̀
ó ṣe bàtà wọn ní àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ kì í ṣe bàtà lásán bó wá ṣe wù wọn ní àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ kì í ṣe wù lásán oní ọlọ́run yìí wá ṣàdúrà ó ṣe gbogbo ẹ̀yà ẹ̀ka wọn béèrè kò kan lọ́wọ́ rẹ̀ ní Nàìjíríà wà yìí wọ́n á béèrè kò lọ́wọ́ àbá wa ní oní ọlọ́run wa ní wọ́n ní ọ̀dà gbàtọ̀sọ̀ báyìí lọ́dún òkè tó bá dúró lófurufú ó dòkè náà tí ẹ bá ti dúró dáwọ́ kò sí tó lè ṣe òní wọlé báwo ló ṣe lù ṣe ṣe ń dààmú láì. a kò ní àwọn afá. ó ń dààmú ó ṣe wàhálà òní ọlọ́run wa mú tẹ̀sùbà. àṣírí ọ̀hún ní bẹ níbi àṣírí tí ń bẹ lára ànábì Yusufa tó ní àyè yìí kọ̀mí sí wàtí aláwádìí ìyá àti ìbáṣẹ ọgbọ́n sọ̀rọ̀ oníwòlí ọlọ́run mú ànábì ọlọ́run mú ó lè rọ fún bàbá mi tó sokósokó tó lè fọ́ torí mi ẹni òfin ojú ní òjò òdìnà ní ìsìn ó sì fi ojú ó sì rí nà. bẹ́ẹ̀ ni wòlíì ọlọ́run yìí lọ́ba yín bàbá yẹn bọ́ọ̀gà ó ń bọ̀ bọ́ọ̀gà ń lọ́nà ọlọ́run tí ó bá ń bẹ̀rẹ̀ níbà tó ní wàá ní ìdò òkè bó ṣe dùn òkè bẹ́ẹ̀ ni tẹ̀síwájú bá dúró. ìdí yóò dùn òkè sí ọyẹ jù níbi tí ò ní pọ̀ kọ́ rárá jù láì kọ́wọ́ rẹ̀ ó lè ọwọ́ àjù sókè wòlíì wáyé sọ fọ́nà kọ́ wálé padà tó sọ́ọ̀tì kò ṣeé ṣe. kí fún ọ̀lẹ́ ìbá bí kọ́rọ̀ dé á. ẹ̀sọ́ kékeré ń jẹ́wò ní gbogbo àwọn tó ń lẹ̀ ṣẹ́ ti bàjẹ́. wàhásílì sánúnà wọ́n tẹ̀jì. tí wọ́n máa pọ̀ ìlú kẹ̀lé wọ́n pọ̀ ìlú kàfá ló pọ̀ ìlú kàwé ní pọ̀ ìlú kọ̀. owó ọba fún mọ́ṣá lọ́bùn. èyàn pọ̀ ìlú ẹni ó jẹ́ èèyàn pàtàkì lẹ́yìn àdúrà nígbà àbá pọ̀ ìlú ẹni ó jẹ́ èèyàn pàtàkì jù ní wòlíì ọlọ́run bẹ́ẹ̀ torí kò ní jẹ̀jẹ̀kújẹ nígbà tí òun rí òun gbé sẹ́rù lọ́yẹ̀ mọ́sà tí ó wọ adéra míì níwájú ọlọ́run ní ọmọ sà àbá wa ni ẹ̀ ó ní ọ̀dà lọ́mú tẹ̀sí bá wa tí ìparí ìjẹ́ lára rẹ̀ ó ti dùn ókè jù bẹ́ẹ̀ èrò rẹ̀ ni pé kó dùn ókè lára pé bàtí táìmù ti bá fi ń lọ́wọ́ fúta mà àdíkìlẹ̀ mọ́ pè ìtọ́ni ìlànà ẹni sàyẹ́ntìsì fìṣíṣẹ́ àbí. ó ń gbọ́dọ̀ pé bàtí táìmù àwọn ẹlọ́kọ̀ọ́ ni àbí yọkọ̀ òfurufú yọ́sàdùn ṣé wàá mọ́tà rìbá yín wá ń náwó kè ó ní bìí ní ìlà ìta ẹ̀fọ́ àyè máa bọ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọ̀rọ̀ ó sì bọ̀ ó sì gbà wọ́n lóògùn náà lọ́nà ọ̀dọ́ gbogbo tí wọ́n ṣe ní olé wọn láàpọ̀ yẹn ṣe. àyè tí a bá súnmọ́ àwọn wòlíì ọlọ́run ẹ̀rọ sì wọ́n dandan ní kẹ́ẹ̀dìrí wọn torí gbogbo yín mọ bàbá wa ìṣíjú lédè ìṣíjú gbogbo yín mọ bàbá ṣòwò lára ló fà lọ́tọ́ ra ìgbàlódé fún bàbá rẹ̀ bàbá ò jẹ òbí lẹ́nu pẹ̀lú ẹnu rí ìdajì jọ mí bàbá ò túlẹ̀ bàbá lédè ìṣíjú máa kó o jẹ ní ọ̀dọ́ wọn àìmọye bí lára tí bàbá tó bí lédè ìṣíjú jẹ lọ́wọ́ ṣé òbí lẹ́nu gbà ó ní lédè ìṣíjú. ẹ̀mí ni wà láṣẹ òye pọ̀ o. ẹ̀mí ni wà láṣẹ wá ti pọ̀ jù wọ́n máa ń da àwọn ẹgbẹ́ wọ́n ṣe ń da ọ láàmú bẹ́ẹ̀ ló ṣe ní lọ́rùn tó wọ́n tó ní lọ́rùn jù bẹ́ẹ̀. ọlọ́run nìkan náà lọ mọ́ta orí bẹ́ẹ̀ kẹsàn-án kí wọ́n ta sí ṣe òlọ́run. kálukú wọn tẹ́wọ́ ọba wọn náà gbẹ bẹ. ọlọ́run gbẹ bẹ́ẹ̀. ẹsọ pé ṣe bí ayé lẹ́nà من أمرنا رشدا واجعل مؤونتك ليعزم لنا مددا. ولا تكلنا إلى ولا تكلنا wòlíì mélòó ní bẹ gbàtẹ́lẹ̀ bẹ sọ pé yóò ní wọn pa wọn sọ ọ̀kan yín náà wà ní yàrá ọ̀kan yín ní kùránì sínú ìlú gbọ́ àmọ̀túmọ̀ rẹ̀ ló ń lọ fún òṣìṣẹ́ jẹ́ wòlíì aláyé náà àwọn ìyá àdá náà wọ́n kàn fún un àlè yìí ebi ayé àkùránì yìí wà láwọn ìyá àdánù níbi òṣìṣẹ́ lẹ́rù bà wọn láyé ìyá àmọ̀ òṣìṣẹ́ pa wọn lẹ́kún
àdéhùn ọlọ́run láàkọ́ òfin àlẹ́ yìí. wọ́n láwùjọ yà sàn wọ̀ fi ayé ti rà sọ lẹ́yìn tí a kò sí tí ó bá wọn ló jẹ́ lẹ́yìn tí kò sí tí ó lè rú àwọn. الذين آمنوا وكانوا tí يتقون. wọn bá bọ́ lọ́wọ́ gbọ́dọ̀ wá bí abùkátà yẹn sáàbà inú ìdààmú ẹ̀rọ bí bá wà wọ́n sì sọ fún nínú ìtàn bọ́lọ̀ tí wọ́n sàn wòlíì mi àdúrà àwọn wòlíì tí ó gbà lọ́dọ̀ àwọn wòlíì ní ọ̀tọ̀ ètò ó gbà lọ́dọ̀ àwọn wòlíì ní ọ̀tọ̀ ètò ó gbà lọ́dọ̀ bàbá wa ọlọ́run gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ti lè ní kò ní gbà fún wọlé tí máa lọ kọjá káwé àkókò káwé kọjá mọ̀dúnlẹ̀ kọjá mọ́ká bí ọba tí ìṣẹ̀lẹ̀ wà àdúrà kí ọmọ ojú kan bàbá yà àdúrà rẹ̀ lè mọ́gbà. La ilaha illallah. أنت العليم والوجهة يا أبدي. ọlọ́run nígbà kan ní jẹ́ ilé yóò fún ilé yóò ní نقول ولي دعوة مستجابة gbogbo ní kó sára bàbá jáde gbogbo yìí wò ní ọlọ́run èyí wọ́n ṣe léṣe bùlálà tó ń dáhùn sẹ́wọ̀n tó kó ọdún mẹ́wàá kó tó tó rántí ìjọba nígbà tí bùlálà wọ pẹ́ tí yóò ní pẹ́pẹ́ bẹ́ẹ̀ o wọ́n wá ṣe lọ́dún kan ọdún ọ̀hún ni mo fẹ́ lọ ṣe wá síbẹ̀ ọlọ́sẹ̀ tó ní kílé kàdá mi dúró wọ́n wá ṣe kàlẹ́ndà kan ní ọdún kan gbogbo wọn ṣíṣe bùrẹ́dà bí fi pẹ́ẹ́lí hayati wọ́n yà wọ́n lọ kàlẹ́ndà wọ́n á sọ pé wàlíyù kàlà wàlíyù kàlà wàlíyù kàlà sẹ́yìnlá kàlà sẹ́yìnlá kàlà ni wọ́n gbogbo yìí ọ̀run lálẹ́ àwọn olùdó ọlọ́run fi ṣe ẹ̀rọ pé bàbá lọ sùn ni bàbá náà bẹ̀rẹ̀ sẹ́yìn. وبالأولياء السالمين من الدعوات. àtàwọn àtẹnudú gbogbo yìí padà wò ní ọ̀run. أنت العليم. ọba ti dé ètò àkóso ọgbẹ́ ṣàdúrà fẹ́ yìí torí bàbá ni wọ́n wá lára kó wá yìí bàbá ni wọ́n wá lára kó wá nǹkan kan ò sì gbọ́dọ̀ bàjẹ́ wọ́n ti parí ẹ̀ táwọn ti fẹ́ lè má tọrọ bí kan sílùú kan wọ́n rí rà láwọn wáyé ẹni fẹ́ bàjẹ́ bàbá wa kà ní ibà ẹ̀ kó آمين. ọmọ 2017 tí bàbá ṣe kíní bẹ̀rẹ̀ ní 84 àbí 85 ní sọ bàbá di 86 báyìí الله. àbí ọlọ́run di ètò bẹ́ẹ̀ lọ. آمين. gbogbo tọ́lọ̀ ní ọ̀tá bàbá yẹn ni bẹ́ẹ̀ ni wọ́n tún bẹ́ẹ̀ lọ lọ́wọ́. Àmín. pẹ̀lú àlàáfíà ọlọ́run ti ṣe wúlò bàbá yẹn yóò fún kálukú yín. آمين. yóò tún tu ti bàbá yẹn ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. Àmín. pẹ̀lú àwọn àmì bàbá yẹn bẹ̀rẹ̀ lọ gbogbo bùkátà lẹ́nu kọ̀ọ̀kan wá gbélé ọlọ́run sàbàbíyà rẹ̀. Àmín. ọlọ́run kọ̀ á lè wájú ọlọ́run láyé àhánilàlá. ẹ ti ń béèrè ọmọ ọlọ́run bá fọmọ tálọ́rẹ́. آمين. ẹ ti ń béèrè ọkọ ọlọ́run bá fi tálọ́rẹ́. Àmín. ẹ ti ń béèrè àyà ọlọ́run bá fi tálọ́rẹ́. ẹ ti ń béèrè àgbáríkà ọlọ́run bá fi tálọ́rẹ́. ẹ ti ń béèrè oríire kú oríire ọlọ́run sàbàbí tálọ́rẹ́. Àmín. ẹ ti ń béèrè iṣẹ́ àlùbáríkà ọlọ́run bá fi tálọ́rẹ́. ẹ ti ń béèrè ìgbàmọ̀lẹ̀ ọlọ́run sàbàbí tálọ́rẹ́. wala la ilaha illallah. hawaijuna tuqda bida'i Muhammadin. آمين. hawaijuna tuqda bida'i Muhammadin. Àmín. maulana maulana. إنزل يولانا لا تقطع جانا بجاه مولانا مولانا يستجب دعانا لا تقطع رجانا بجاه محمد مولانا مولانا إنزل يولانا لا تقطع جانا بجاه مولانا مولانا يدعانا لا تقطع رجانا بجاه محمد صلاة الفاتحة ọlọ́wọ́lá àhájẹ́lá tí wọ́n wà yìí látàṣàbẹ́lẹ̀ lẹ́bí ilẹ̀ kùtùlù fi sẹ̀bílì láì bẹ́ẹ̀ àyà wọ́n ti sẹ̀mí báyìí ọlọ́wọ́lá àlùkò àlè wọ́n láì sẹ̀mí yìí tí wọ́n wà gbogbo bùkátà wọn lọ́wọ́ sábà bí yà àtàwátà àdú àtàwátà àjò ọlọ́wọ́ bí yà bùkátà lè kọ̀ ọ̀kan wa wọ́n bàbá wọn lọ́wọ́ gbọ́dọ̀ lọ́wọ́ sí ìgbà lórí ìwé lọ́wọ́ sọ́wọ́
العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله اللهم صل على سيدنا محمد الذي لم يكن له والعباد وذكرنا بأجل الحاجات وتطهرنا بأبجل السيئات وترفعنا بعينك على الدرجات وتبلغنا بأقصى الغايات في جميع الخيرات في الحياة وبعد الممات عما يصفون وسلام على المرسلين والحمد لله يا نكيب الأجنبي الله